A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, a kú kó lè dá lágbára Ọlọ́run ọba àlùbáríkà yóò wọṣẹ́ kó wa àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ àánú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹrin ọdún 2023. Omi Adénúgà ni oníròyìn. Síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Ní gẹ́rẹ́ tó lé bí wákàtí 24 tí ààrẹ tuntun aṣèdìbò yàn padà sí orílẹ̀-èdè wa Nàìjíríà láti orílẹ̀-èdè France èyí Tinubu àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ní ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ènìyàn tí wọ́n ń yọwọ́ ìfẹ́ sókè wípé wọ́n fẹ́ di ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ṣe ìpàdé pẹ̀lú Tinubu. Ẹgbẹ́ òṣèlú Labour Party ti sọ wípé àwọn ò sí nínú àwọn ènìyàn tó kọ ìwé sílé ẹjọ́ tribunal èyí tó rí sí ìgbẹ́jọ́ àwọn ìdìbò ààrẹ tó wáyé ní oṣù kejì ọdún yìí wípé àwọn ti yọwọ́ kúrò nínú ìgbẹ́jọ́ ọ̀hún. Wọ́n ní àwọn ènìyàn tí kì í ṣara wọn ni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adeleke ti sọ wípé gbogbo dúkìá ìjọba ìpínlẹ̀ ọ̀hún èyí tó wà ní ẹ̀yìn odi ìpínlẹ̀ náà ní ètò ìṣèjọba wọn yóò rí dájú pé wọ́n gbà padà lórúkọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọ èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣọwó ìlú kúmọkùmọ EFCC ti mú agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo àti àwọn méjì kan pẹ̀lú ènìyàn kan fi hàn níwájú ilé-ẹjọ́ lórí ìkówójẹ mílíọ̀nù 2.4 náírà. Ó ti rúgbó bọ̀ díẹ̀díẹ̀ báyìí nítorí wípé aláròbọ̀ ti kú sílé àná o. Òṣìṣẹ́ ọlọ́pàá kan rèé èyí tó kú sínú àhámọ́ sẹ́ẹ̀lì ibi tí wọ́n ti mọ́ ní ìpínlẹ̀ Kogi èyí tí wọ́n gbé wá láti ìpínlẹ̀ Kwara kó wá ṣiṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ènìyàn kan rèé tí wọ́n ti dá ẹjọ́ ikú fún ní ìpínlẹ̀ Èkìtì látàrí wípé òun náà pa èèyàn. Lákòótán Portable eyín ọ̀gá àṣàṣù wèrè olórin ó mà ti sọ̀rọ̀ òkò sí àwọn akẹgbẹ́ rẹ̀ kan èyí tó ní ṣé wọn ò lè kọrin láti fi yin Olúwa yàtọ̀ sí kí wọ́n máa kọrin fún obìnrin àti àwọn orin eléyìí tí ò ní ẹ̀kọ́ púpọ̀ nínú. Ìròyìn tẹ́ láǹfààní àti gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ rèé tá a bá lọ tí a bá padà dé ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli rèé lákọ̀tún. Ní gẹ́rẹ́ wákàtí bíi 24 tí ààrẹ tuntun aṣèdìbò yàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó padà sí orílẹ̀-èdè yìí láti Paris ní orílẹ̀-èdè Faransé lẹ́yìn ọjọ́ bíi 24 èyí tí Tinubu tó ti kúrò lórílẹ̀-èdè yìí tó lọ fún ara ní ìsinmi. Ní báyìí gbogbo àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ọmọ oyè tí wọ́n ń yọwọ́ ìfẹ́ sókè wípé àwọn fẹ́ lọ sí ipò ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó fi mọ́ àwọn ipò ìmíì ni wọ́n ṣe ìpàdé pẹ̀lú Tinubu nínú ilé rẹ̀ tó wà nílùú Àbújá lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 25 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí pẹ̀lú àwọn lẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC. Lára àwọn ènìyàn tá a rí eléyìí tó ṣe àbẹ̀wò pẹ̀lú ìpàdé ráńpẹ́ ọ̀hún tó wáyé lánàá pẹ̀lú Tinubu níbẹ̀ láti rí gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí Ọpẹ́yẹmí Bámidélé tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tó díje tó sì wọlé láti ìpínlẹ̀ Èkìtì Godwin Akpabio Barahu Jibril Abubakar Kyari bákan náà lárí James Faleke bákan náà lárí gómìnà ìpínlẹ̀ Nasarawa tẹ́lẹ̀ rí Tanko Alimakura àti ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó díje ní ẹkùn Yewa ní ìpínlẹ̀ Ògùn sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà èyún Adéọlá Solomon Olú Ọlámilékan tí gbogbo èèyàn mọ̀ sí Yáyì Tòkunbọ̀ Abiru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyún Abdullahi Adamu òun ló léwájú àwọn ikọ̀ ọ̀hún tí wọ́n lọ ṣe ìpàdé pẹ̀lú Tinubu láti pínre láàrin tí wọ́n ní ọlọ́fà kan gbọ́dọ̀ jù kan lọ. Ní báyìí ọ̀rọ̀ beléjà èyí tó jáde nínú ìpàdé ọ̀hún ni wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n pín kinní ọ̀hún ní ẹkùn sí ẹkùn eléyìí tí kò ní dá ìjà sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ kí ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kó kẹsẹ̀ járí
fún iye ọdún tó lò lórí ipò ọ̀hún láàrin ọdún mẹ́rin náà. Ẹgbẹ́ òṣèlú Labour Party torílẹ̀-èdè wa Nàìjíríà ti yọra wọn gédégbé kúrò nínú lẹ́tà kan jẹ̀rànjẹ̀ràn ìbísítẹ́ẹ̀lì eléyìí tí wọ́n ní ó ṣeéṣe o kó jẹ́ àwọn tí wọ́n jẹ́ apá alátakò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, èyí tí alága wọn tí wọ́n ní wọ́n ti yọ kúrò ní ipò Lámídì Àpápáò, èyí tó kọ sílé ẹjọ́ tribunal èyí tó rí sí ìgbẹ́jọ́ àwọn ààrẹ èyí tó wáyé nínú ọdún tá a wà ní oṣù kejì nílùú Àbújá wípé ẹgbẹ́ òṣèlú Labour Party wọn ò ṣe ẹjọ́ náà wò pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu. Ẹjọ́ ọ̀hún ni wọ́n ní wọ́n kọ ìwé náà pẹ̀lú àwọn ìrí kan tí wọ́n kọ sílé ẹjọ́ tribunal èyí tí wọ́n gbé kalẹ̀ Presidential Election Petition Tribunal èyí tó wà nílùú Àbújá, èyí tó ń béèrè wípé ìbò èyí tó gbé Bọ́lá Ahmed Tinubu wọlé o kì í ṣe ìbò tó múnádóko wípé ó ti lọ́wọ́ kan jàre màkàrú nínú o. Ní báyìí ẹgbẹ́ òṣèlú Labour Party tó jẹ́ ojúlówó ẹgbẹ́ náà ti wá kọ ìwé síta o wípé àwọn rí gbọ́ àwọn sì ti fojú àwọn rí wípé ẹni tó jẹ́ alága èyí tó jẹ́ pé ó ti ṣetán láti dá ẹgbẹ́ ọ̀hún rú tí wọ́n sì ní fún láyè tó jẹ́ Lámídì Àpápá ó ti kọ ìwé sílé ẹjọ́ tribunal wípé ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn ti yọwọ́ yọ ẹsẹ̀ kúrò nínú ẹjọ́ ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde látọwọ́ Adélé akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tó kọjáde tó gbé fún àwọn akọ̀ròyìn èyàn Obiora Ifọ̀ ó ní ẹgbẹ́ òṣèlú Labour Party ṣì ń ṣe ẹjọ́ o wọ́n sì máa rí dájú pé àwọn ṣe ẹjọ́ ọ̀hún débi tó ti lóòótọ́ àti òdodo nínú kó tó di pé àwọn jáwé olúborí nítorí pé lótìtọ́ àti lódodo ẹgbẹ́ òṣèlú Labour Party ló jáwé olúborí o ṣùgbọ́n tí wọ́n lọ́wọ́ agbára láti gbé fún Tinubu. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ nínú ọ̀rọ̀ tí Adélé akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú náà kọ ó ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n kọ etí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ tí Lámídì Àpápá èyí tó ń sọ wípé àwọn òṣèjọ́ mọ́ wọn ní ẹjọ́ òun sì wà lẹ́jọ́ ó sì ń tẹ̀síwájú pẹ̀lú àwọn agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú Labour Party àti agbẹjọ́rò fún Peter Obi tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní àwọn ò ní ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn sì ń tẹ̀síwájú inú ẹjọ́ náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló ti fọwọ́ tẹ́ ìpẹ̀jẹ́ báyìí tó sì ṣe ìbúra wípé òun yóò rí dájú pé gbogbo dúkìá ìjọba ìpínlẹ̀ ọ̀hún èyí tó wà ní ẹ̀yìn odi ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá o lódòun tí wọ́n gbà padà lọ́nà eléyìí tó wà lábẹ́ òfin ìjọba ìpínlẹ̀ Ìdóhùn àti ìpínlẹ̀ Ọ̀ṣun tí àwọn dúkìá náà tí wọ́n lè wà. Gómìnà Adélékè tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó sọ̀rọ̀ yìí lásìkò tó ṣe àbẹ̀wò sílé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kan èyí tó wà ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ló sọ wípé bá àbá ní parọ́ tanra wa o ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ọ̀hún ìpínlẹ̀ nínú ìpínlẹ̀ eléyìí tó ní dúkìá tó sì ní owó jù ṣùgbọ́n látàrí àìbìkítà àti àìṣe àwárí àwọn dúkìá ọ̀hún èyí tó há sẹ́yìn odi ìpínlẹ̀ Ọ̀ṣun ni ò jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n ní owó wọ́n sì ní dúkìá o. Gómìnà lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí èyí tó ṣe àbẹ̀wò sílé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kan èyí tí gómìnà àkọ́kọ́ ní ìpínlẹ̀ náà èyí tó kọ́ lórúkọ ìjọba ọ̀hún sí ìpínlẹ̀ Èkó lásìkò èyí tó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó ní ojúlé kejìdínlógún Olúfẹ́mi Òkúnnù ní ojú òpópónà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tí wọ́n ń pè ní Copper Road nílùú Èkó ní gómìnà sọ wípé ilé jọ̀rànjọ̀ràn ọ̀hún èyí tí wọ́n kọ́ ní èròǹgbà wípé yóò máa jẹ́ ọ́fíìsì fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní ẹ̀yìn odi ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ wípé yálà bóyá àwọn ẹ̀ka eléyìí tó ń pawó wọlé lábẹ́ ìjọba eléyìí tó rí sí owó orí tí wọn yóò gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ mìíràn tí wọ́n kọ sí ṣùgbọ́n tó jẹ́ pé nǹkan mìíràn ni wọ́n lo àwọn ilé ọ̀hún fún. Ó ní ní báyìí dúró sí ìbẹ̀rù símọ́ ò fẹ́ni ló gbódómì ó ní àwọn ti ṣetán láti máa gba àwọn dúkìá ọ̀hún padà lẹ́ẹ̀kọ̀ọ̀kan léjèèjì tí wọ́n sì lò fún àwọn ohun tó tọ́ ní àwọn ìpínlẹ̀ tí wọ́n bá kọ sí. Wọ́n ní gẹ́gẹ́ bí ó ti jáde o ẹni tó jẹ́ olóògbé tó sì jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyàn olóògbé Isiaka Adeleke wọ́n ní lábẹ́ ètò ìṣèjọba rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún ló ti kọ́ ilé jọ̀rànjọ̀ràn olójúlé olórùlé 18 suites èyí tó sì jẹ́ pé ilé ọ̀hún tóbi àfi bí ààfin ọba ni. Lákòótán nínú ọ̀rọ̀ Adeleke ó ní káwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun fọkànbalẹ̀ àwọn yóò ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ àti wípé pẹ̀lú ìgbésẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò rí ṣẹṣẹ lábẹ́ ètò ìṣèjọba wọn. Àjọ èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ èyun EFCC ni wọ́n ti mú agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo Bámidélé Olóyèlógún ni wọ́n ti wọ́ tuurutu bí ewúrẹ́ alágídí o lọ sí ilé ẹjọ́ báyìí pẹ̀lú àwọn aṣòfin méjì
tó fi mọ́ òṣìṣẹ́ ọba kan ní ìpínlẹ̀ ọ̀hún látàrí owó kan èyí tó tó mílíọ̀nù 2.4 náírà 2.4 mílíọ̀nù náírà èyí tí wọ́n kó lọ́nà bàdáwù àti ọ̀nà màkàrúrù tí wọ́n sì kó owó ọ̀hún jẹ lélẹ́yìí tó jẹ́ wípé owó náà ni wọ́n yà sọ́tọ̀ fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún. Ní báyìí o, agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo Bámidélé Olóyèlógún àti àwọn aṣòfin méjì tó fi mọ́ òṣìṣẹ́ ọba kan tí wọ́n ní wọ́n jọ lọ́wọ́ níbi àjẹbánu owó ọ̀hún ni wọ́n ti wọ́ tuurutu lọ sílé ẹjọ́ gíga èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ondo. Pẹ̀lú bí wọ́n ṣe sọ ọ́, adájọ́ ọ̀hún èyí tó korò ojú sí ìgbésẹ̀ tí àwọn aṣòfin yìí hù, pàápàá jù ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo, adájọ́ náà Adégbóyèga Adébùsóyè, ó ní kò yẹ kó jẹ́rú àwọn èèyàn báyìí ni wọ́n bá nídìí ìwà ìbàjẹ́ àti ohun tó kùnà èyí tí ò sì tọ́ láti ṣe láwùjọ gẹ́gẹ́ bí iṣẹ́ àti amòfin tí wọ́n jẹ́ o, tí wọ́n sì jẹ́ ènìyàn pàtàkì láwùjọ eléyìí tí wọ́n ń wò láwòkọ́ṣe. Ní báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé o, adájọ́ náà ó ti sọ pé àwọn aṣòfin ọ̀hún ni wọ́n ó jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí lábẹ́ òfin, tí wọ́n sì dájú pé owó náà wọ́n dá padà ní èròǹgbà pé wọ́n fẹ́ fi ra àwọn nǹkan àti ṣe bíi mẹ́numẹ́nu àti bùkán sẹ́nu nínú ìpàdé kan èyí tí wọ́n ní àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ọ̀hún gbàlérò láti ṣe, tí wọ́n sì ya owó náà sọ́tọ̀. Wọ́n ní ohun tí ó bá ti jẹ́ pé ti ìlú àbí ti àwùjọ ni kò í ṣe pé tẹ́nìkan tó lè kó sí àpò ara rẹ̀. Ní báyìí ìjìyà tó tọ́ wọn ló wà fún agbẹnusọ àti àwọn tó kù tí wọ́n wà nídìí ìwà ìbàjẹ́ owó ọ̀hún. Ọlọ́pàá kan èyí tó ń ṣiṣẹ́ o lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ní báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Táyé Àtóbilóyè, ohun mà ni wọ́n sọ pé ó ti kú sínú sẹ́ẹ̀lì kan nínú agbègbè iléeṣẹ́ ọlọ́pàá kan èyí tí wọ́n gbé kúrò láti ìpínlẹ̀ Kwara lọ sí ìpínlẹ̀ ọ̀hún sí o ìpínlẹ̀ Kogi o, ni wọ́n ní ẹni ọ̀hún eyín Táyé Àtóbilóyè lọ́jọ́ náà bá sí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o. Wọ́n ní Táyé yìí òun gangan ló jẹ́ ojúlówó òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara, ṣùgbọ́n tó wà ní ẹ̀ka kan eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì èyí tí wọ́n sì gbé wọ́n ṣe máa ń gbé wọn ní oṣooṣù gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde o, tí wọ́n gbé kúrò láti ìpínlẹ̀ Kwara lọ sí ìpínlẹ̀ Kogi báyìí ní zone 8 láti lọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn níbẹ̀. Wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n gbé Táyé ọ̀hún débẹ̀ ó pa ibi iṣẹ́ ọ̀hún jẹ láàrin ọjọ́ méjì tí ò wá síbi iṣẹ́ tí ò sì gbàṣẹ tí ò sì sọ fún ẹnikẹ́ni. Wọ́n ní lẹ́yìn tó padà sí iṣẹ́ náà ní ìpínlẹ̀ Kogi ni wọ́n ní wọ́n fi ọwọ́ òfin àti ìjìyà mú lórí pé kò wá bíṣẹ́ kò sì ránṣẹ́ kò wá, ni wọ́n ti mọ́ sẹ́ẹ̀lì ọ̀hún tó jẹ́ pé ó ti lò bí ọjọ́ mẹ́jọ ń bẹ̀. Wọ́n ní láàrin ọjọ́ kẹjọ láti lọ wo Táyé wípé ó kojúmọ́ kí wọ́n sì yọjú sí bí wọ́n ti máa ń ṣe lójoojúmọ́, ni wọ́n rí òkú Táyé Àtóbilóyè nínú sẹ́ẹ̀lì tó ti kú síbẹ̀ o. Ní báyìí ìwádìí ti ń lọ o, ìgbésẹ̀ láàrin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara èyí tí wọ́n gbé Táyé wá sí ìpínlẹ̀ Kogi láti wá ṣiṣẹ́ ń bẹ̀ lẹ́ka èyí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì níléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún láti ṣe ìwádìí lórí ikú ọlọ́pàá náà èyí tí wọ́n ti mọ́ sẹ́ẹ̀lì tó sì kú sí ìpínlẹ̀ Kogi. Ọ̀gbẹ́ni kan rèé tí orúkọ rẹ̀ ń jẹ́ Ismaila Muhammadu Ojo, ohun mà nílé ẹjọ́ èyí tó kalẹ̀ sílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì ni ó ti dá ẹjọ́ ikú fún báyìí látàrí pé òun náà ṣekú pa ènìyàn kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ṣé yóò bá bọ̀ wọ́n ní ẹni bá pààyàn ní ìpàdà náà lápá onítọ̀hún, gẹ́gẹ́ bí adájọ́ ọ̀hún èyí tó korò ojú sí ìgbésẹ̀ èyí tí Muhammadu Ojo tó wò yìí ilé ẹjọ́ gíga èyí tó kalẹ̀ sílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì. Adájọ́ Olúṣẹ́gun Ògúnyẹmí òun ló dá ẹjọ́ ọ̀hún pẹ̀lú ìwádìí tí wọ́n sì béèrè lọ́wọ́ ẹni afẹ̀sùnkàn wípé ó jẹ̀bi àbí kò jẹ̀bi. Ó ní òun jẹ̀bi ṣùgbọ́n iṣẹ́ èṣù ni kí wọ́n fojú àánú kí wọ́n fi wò òun. Ṣé yé wọ́n ti ní ìlú tí ò bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀. Adájọ́ Ògúnyẹmí ní pẹ̀lú ìjìyà sí ìgbésẹ̀ àti ìwà iṣẹ́ tó wù yìí kí wọ́n mú òun náà lọ sínú ibi tí wọ́n ti gba ẹ̀mí lẹ́nu rẹ̀ títí tẹ̀mí yóò fi bọ́ ò. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà lọ ṣe ìwé òfin èyí tí wọ́n fi gbé àwọn ìwà kan kalẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì section 317 èyí tí wọ́n ṣe síwájú sí tí wọ́n sì ka ohun tó wà níbẹ̀ wípé yóò jẹ ìyà ohun tó ṣe yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùgbẹ́jọ́ ọ̀hún èyí ìǹsìpẹ́tọ̀ ọlọ́pàá Arówóṣọlá Túndé o. Ohun mà lówó ọ̀gbẹ́ni ọ̀hún wà o tó sì ṣe lálàyé wípé ní ọjọ́ kan ni arábìnrin kan tí wọ́n ń pè ní Agnes Adu
ló dédé sáré wọ iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní agbègbè kan ní ìpínlẹ̀ Èkìtì wípé ọ̀gbẹ́ni Òjó àti ọkọ òun ni wọ́n ní gbólóhùn asọ̀ lórí ọ̀kadà alùpùpù tó sì jẹ́ pé pẹ̀lú bí àwọn èèyàn ṣe gbìyànjú láti yanjú aáwọ̀ ọ̀hún kí wọ́n lè ní ìsinmi àti àlàáfíà ni wọ́n ní ọ̀gbẹ́ni Òjó ṣàyíyárí tó ń fárígà ó ní ọkọ òun bẹ̀ wípé gbogbo yòówù kó lè ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀kadà ọ̀hún wọn yóò yọjú rẹ̀ ìtọ̀bínàbí gẹ́gẹ́ bí àgbàlagbà méjì wọn ní ká tó wí ká tó fọ̀ ọ̀gbẹ́ni Òjó ó ti ṣekú pa ọkọ arábìnrin Agnes Adu yìí èyí tó fà á kí arábìnrin náà kó wá fi ẹjọ́ ọ̀hún sùn lákòótán nínú ọ̀rọ̀ adájọ́ lẹ́yìn tó gbọ́ gbogbo ẹjọ́ ọ̀hún lónìí kí wọ́n lọ gba ẹ̀mí lẹ́nu Ismaila Muhammed Òjó látàrí kó ṣekú pa ọkọ arábìnrin Agnes Adu lórí ọ̀rọ̀ ọ̀kadà ní ìpínlẹ̀ Èkìtì. Lákòótán nínú ìròyìn wa fún tòní Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable wèrè olórin ọmọ ìjọba Sàásù Bàbú èyí tó ń gbénú sù báyìí ohun àlọ́ tuntun sọ ọ̀rọ̀ jáde sí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń kọrin tàkasúfèé bíi Ruga BNXL àti Vakabujo lórí wípé ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wọn ò kọrin láti fi yin Ọlọ́run bí kò ṣe pé ńṣe ni wọ́n ń kọrin fún àwọn obìnrin àti pé ọ̀pọ̀lọpọ̀ orin ọ̀hún ló ń ta àbùkù bá àwọn obìnrin tí ó sì yẹ kó níbẹ̀ ní àwùjọ tí àwọn ọlọ́gbọ́n olóye ènìyàn tí wọ́n ń gbé Portable tó sọ̀rọ̀ ọ̀hún nínú fọ́nrán kan eléyìí tó tún jà ranyinranyin bí ìkòló eléyìí tí wọ́n buyọ̀ lé lórí ayélujára báyìí ló sọ wípé ó jẹ́ ìyàlẹ́nu fún òun láti máa rí irúfẹ́ àwọn ènìyàn láti má lè kọ orin fi yin Ọlọ́run tàbí fi dúpẹ́ bí kò ṣe pé kí wọ́n máa kọ fún àwọn obìnrin tó sì lè ta àbùkù pẹ̀lú àwọn gbólóhùn kankan èyí tó ń jáde nínú orin náà bẹ́ẹ̀ náà ni Portable tún sọ fún àwọn àjọ kan àti àwọn iléeṣẹ́ kan pẹ̀lú àwọn ènìyàn kan èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ ìfi àmì ẹ̀yẹ dánilọ́lá eléyìí tí wọ́n fún Ruga àti BNXL wípé àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ àmì ẹ̀yẹ yìí wọn ò ní òye ẹ̀kúnrẹ́rẹ́ tó wípé bọ́n bá fẹ́ fúnyàn ní àmì ẹ̀yẹ láwùjọ ó gbọ́dọ̀ jẹ́ eléyìí tó ti kópa èyí tó dáa nínú ayé àwọn ènìyàn lákòótán nínú ọ̀rọ̀ Portable ó ní àwọn olórin bíi Ruga BNXL àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọn ò ní òye orin tó yìí kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ òun kóun kọ́ wọn níṣẹ́ orin kóun sì kọ́ wọn ní àwọn gbólóhùn èyí tí ó ní ọgbọ́n tó ní òye èyí tí wọ́n lè gbé kalẹ̀ nínú orin wọn tí ó sì máa jẹ́ kí ayé kó fọ́ fún wọn kí wọ́n kó wọn jẹ wìtìwìtì àfi bíi noodles. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti kànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ àánú tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin ṣe ń wò wá lórí ìkànnì yìí ẹ subscribe síbẹ̀ kẹ́ ẹ sì tẹ notification bell ẹ like ẹ share kí ẹ sì follow wa kẹ́ ẹ fi comment yín sábẹ́ àwọn ìròyìn wa lórí Facebook náà ẹ lè follow wa bẹ̀ ìròyìn Feli-feli TV lórí Facebook ìròyìn Feli-feli TV lórí Facebook ọ̀nà tẹ́ máa gbà láti máa jẹ mùkúntùn àwọn ìròyìn wa lọ́lọ́kùn jọ̀kan nìyẹn gbogbo aládùúrà wípé títí di ìgbà míì tẹ́ láǹfààní sí ọ̀tún ìròyìn ilé onílé wa ọ̀nà nínà wa ojú tẹ́ fí ń wò wá ọ̀nà pọ̀ àmì Fúnmi Adénúgà lẹni tó mú ìrọ̀rùn wá sójú amóhùnmáwòrán yín ire àtayọ̀ ní tiwa. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.